Mákímákí lẹ́ẹ̀kan sí wípé akúbójú ọjọ́ ṣeré lágbára Ọlọ́run bá ọjọ́ ní tiwa ẹ wò pé rámà kí ló ṣe ohun ẹ àwọn ọmọ mi ti fẹ́ mú ẹ wọn lè mú bẹ́ẹ̀ mo sọ fún yín wọn lè mú ohun mi ẹ̀tọ́ àwọn ọmọ ògbé nǹkan tó máa benefit wọn nǹkan tó máa jẹ́ kí wọ́n jẹ́ èèyàn pàtàkì láwùjọ nǹkan tó máa jẹ́ káwọn náà kí wọ́n níláárí dalẹ́ káwọn ọmọ náà kọ́ níláárí òun ni mo ń gbìyànjú láti sọ lórí ètò tó ní ṣe pẹ̀lú ìdílé kí ni mo fẹ́ sọ lónìí ẹ̀yin mọ́mí wa náà mo tún ní láti bá wí lẹ́ẹ̀kan sí ọ̀rọ̀ lórí àwọn ọmọ wa ni o mo ṣe máa padà sọ́dọ̀ àwọn dádì o àti pé mo ṣe máa padà sí ọ̀rọ̀ ẹ̀wà mọ́mí lórí ọ̀rọ̀ dádì ṣùgbọ́n ọ̀dọ̀ àwọn ọmọ wa ni mo fẹ́ mọ́rọ̀ lọ nísìnyí ǹjẹ́ mo wípé àwa ni olùkọ́ àkọ́kọ́ tí olóyìnbó ń pè ní first teacher on earth àwa mo lè sọ pé 60-70% ìwà tá à ń wù ni àwọn ọmọ wa máa mú lára wa kì í ṣe topic tí mo fẹ́ treat lé nínú ìtẹ́lẹ̀tẹ́lẹ̀ but mo rí nǹkan kan kì í yẹn wá open to sí mi lọ́kàn bákan mo kókè fine this is another eating top kó tó kí mo máa tẹ̀síwájú gbogbo ẹ̀ tẹ́ ti bá mi sọ lórí WhatsApp mo appreciate yín gan ẹ ṣé kódà ọ̀rọ̀ yín ó ń jẹ́ ìwúrí fún mi lọ́pọ̀lọpọ̀ tí mo dẹ̀gbà ládùúrà pé lágbára Ọlọ́run bá gbogbo wa àjọ máa ní àṣedálẹ́ ṣùgbọ́n orí kan ni mo fẹ́ kà ṣe fún mi ẹ má dà wò bẹ ṣe ń wò ẹ bá mi share tẹ bá rí pọ̀rọ̀ tí mo sọ wà meaningful enough pé ẹ lè share ẹ share sọkùnrin ẹ share fọbìnrin ẹ share fọmọdé pàápàá anybody tó bá ti above 17 years ẹ bá mi share fún wọn torí nígbà míì téèyàn bá ní láti prepare fọjọ́ iwájú ó mà dá kí wọ́n tètè gbé ìgbésẹ̀ láti àsìkò tó bá ti ní gbogbo òkè future báyìí ni mo fẹ́ lò nǹkan báyìí ni mo fẹ́ fi future mi ṣe ṣọ́rọ̀ mi yẹ yín now àwọn obìnrin lọ̀rọ̀ ikọ̀ sẹ́kẹ̀rẹ́ mo ṣe sọ mọ́lá wà ní first teacher on earth àwọn aláwa kọ́kọ́ kọ́ àwọn ọmọ yìí irrespective of the school tàbá fọmọ wá sí lábẹ́ bó ti mú kórí ilé ẹ̀kọ́ tá a fọmọ sí nǹkan kan ni mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé tá ò bá ti ní ẹ̀kọ́ tí wọ́n bá lẹ́kọ̀ọ́ láti lé which is moral it's gonna tell on them in the nearest future lélẹ́yìí tó lè jẹ́ kí gbogbo ẹ̀kọ́ tí wọ́n kọ́ nílé ẹ̀kọ́ yẹn kó má fẹ́ wúlò ẹ jẹ́ ká mandate kọ́kọ́ fáwọn ọmọ wa tí wọ́n bá ti jí láàárọ̀ they should always learn how to create ẹ̀kọ́ wọn lókè o ṣọlá tó bá ti jí first of all you greet your dad with your two knees on the ground dad good morning you understand àwọn tá a ti ẹ̀ jẹ́ ìyá wọn gan ṣáà ń kọ́kọ́ wa obìnrin mi àkọ́ndìdè lẹ́gbẹ̀ẹ́ ọkọ ẹ̀ kódà gan akọ́hún pọ́sítáǹtì ẹ̀ wọ́n fẹ́ lọ dáná oúnjẹ torí pé ọkọ fẹ́ jẹun àbí mi ní kò dá but àwọn ìwà táwọn náà ń wò àwọn ọmọ wa ń kọ́ wọ́n ń wo àwòkọ́ṣe ẹ̀ lára wa fún ìdí èyí mo bẹ̀ wá tábà fúnra wa bá ti jí ẹ ká kí àwọn dáàdi wa pé wọ́n ní good morning báwo ni ẹ gbàdúrà fún wọn bí mo ṣe máa ń sọ ẹ gbàdúrà fọ́kọ yín o ó lè má yẹ yín ní ìsìn ṣùgbọ́n mo bẹ̀ lọ́n pé kò dé kọjá kó tó yẹ yín mo lè má ṣe presentation tó pọ̀ lé nítorí ohun mi but now bí mo ṣe ń sọ lọ ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa bí wọ́n ṣe máa kí wa láàárọ̀ tí wọ́n bá ti fẹ́ lọ sùn lálẹ́ ẹ jẹ́ ká kọ́ wọn pókè kéèyàn tó sùn wà tún yàrá ìṣe wa gba gbàgbọ́n bẹ́ẹ̀ dẹ pápá ọmọ wa obìnrin kó dẹ̀ tó sùn make sure pé gbogbo àdúgbò ilẹ̀kùn tó wọnú ilé ẹ̀ ó tì í ẹ jẹ́ kó stick sí brain wọn láti sìn lọ tó bá ti stick sí brain wọn láti sìn lọ tó bá ti ń dàgbà ọmọ wa security conscious ìdí tí mo ṣe sọ̀rọ̀ greetings ni pé nígbà míì àwọn ìwà kan wà tó jẹ́ pé tá a bá pàdé láwọ́ àwọn tó ti bàlágà nígboro ọmọ pa àdúró ẹni ọtún kò kí ń ṣe ẹjọ́ àwọn tó bí ni nítorí wípé ọ̀pọ̀ ìgbà nìwà tí wọ́n ń wù lé táwọn fúnra wọn mọ̀ wípé ìwà yẹn gan ò dáa ẹ má bínú kámẹ́rà yẹn fẹ́ ṣubú mi tó wà ní. ó ṣe jàre, God bless you.
camera yóò sharp to 80 máa ń lo yẹn, but máa manage ẹ bẹ́ẹ̀. Ẹ jẹ́ bá mi, camera mi sharp to 80 máa ń lo yẹn, ṣé yẹn ń ṣiṣẹ́? Ṣé yẹn ń charge lọ́wọ́? Ètí mo fi sí ọ̀dọ̀ yín yẹn. Ó ń charge àbí? Kò sharp tó eléyìí, pọ̀ kò síná lórí ẹ̀. So bí mo ṣe ń sọ lọ, mo sọ wípé ìwà táwọn òbí bá wù pápá wà yá lọmọ wa máa jẹ́ àwòkọ́ṣe fún. Mo lọ́wọ́ máa wò directly or indirectly. Fún àpẹẹrẹ, mo wo fọ́nrán kan, woman yẹn aṣọ tó máa ń wọ̀, aṣọ tó máa ń làdẹ tán ni. Everybody pẹ̀lú choice ẹni, èmi ò pé against ẹ̀. Tó bá wọn èkó wọṣọ fìdílẹ̀, bọ́ bá dé títí ìjọ kan, tó bá faṣọ máa láǹdì, tó ń wò díẹ̀, kó tó wà lórí. Oh my God. Omi tí ó kílẹ̀ mi like him, but whatever. Mo wá wo fídíò yẹn, ọmọ yẹn, wọ́n ti wọ àti àwọn gáàmù tá a máa ń rán fọmọ yẹn. Ọmọ yẹn lọ mú blade, scissors, ó dẹ̀ gé gáàmù yẹn títí tó fi dé ibi ìṣẹ́pọ̀ ìtọ̀ ẹ̀ ń bì. Wọ́n dẹ̀ fẹ́ lọ sí pátì ni. Ìyá ẹ̀ bá ti pa kí ló dé tó ṣe bẹ́ẹ̀ kí ni gan. Ló ní my mommy now pé kí mọ́mí ń wọ aṣọ tí mọ́mí ń wọ̀. Truly gáàmù ìyá ẹ̀ ń wọ̀. Òun náà ti là kọjá ìtàn. Ó ní I want to be like you. Yàrá ní ó ṣọ̀kì ìyá yẹn nítorí wípé kò mọ̀ pé gbogbo nǹkan tóun ṣe ọmọ yẹn ń wò ó. So ẹ̀yin madam, ẹ jọ̀ọ́ ọ̀rọ̀ lórí àwọn ọmọ wa. Ẹ jẹ́ ká kọ́ bá ṣe ń bá àwọn ọkọ wa sọ̀rọ̀ nínú ilé. Most especially tí àwọn ọmọ wa bá ti wà níbẹ̀. Bàbá ṣe sí wọn nínú ilé yẹn ló máa jẹ́ káwọn náà lè relate pẹ̀lú yọ̀ǹta. After all, tó bá rí pé obìnrin ní ẹ̀mẹ́dáde àwọn sọ̀rọ̀ ẹni àwọn náà tó bá rí pé obìnrin ni wọ́n kò báyọ̀ sọ̀rọ̀ ẹni àwọn ń gbòòrò. Pápá tó bá lọ jẹ́ ọkùnrin, ẹ mọ̀, á wò pé after all, ọkùnrin lòun náà. Before you know it, kò ní manner of approaching. Ó máa rude nínú nǹkan tó bá ń ṣe, nínú ọ̀rọ̀ tó bá ń sọ. Eléyìí dẹ̀ rèé kò ní jẹ́ kí ẹ̀kọ́ kó yọ lára ẹ̀, yálà ẹ̀kọ́ iléèwé àbí ẹ̀kọ́ ti ilé. Ẹ̀kejì rèé, lábẹ́ bó ti mú kó rí, stop complaining lójú àwọn ọmọ. Yes, mo fẹ́ mọ̀rọ̀ yẹn, mo fẹ́ ṣe ní àmúlùmálà. Tí dáàdì yín bá fún yín lówó tí kò fún yín lówó, please for God's sake, I'm begging you, ẹ má complain lójú àwọn ọmọ yẹn. Torí wípé indirectly ẹ̀ ń gbin hatred sọ́kàn àwọn ọmọ yẹn ni. Wọ́n máa ń ṣe nǹkan fún àwọn ọmọ mi ń gbà mí. Wọ́n mọ̀ pé allowance a máa ń gbà every month. Nígbà tí allowance bá tètè wọlé, tó bá mọ́ mi mọ̀ ní wọ́n ti sọ, ẹ má bínú mi mìíràn ti sọ fún yín. But ìjókòó wá wà, èmi ò mọ bó ṣe ṣẹlẹ̀, mo ṣàrí pé ọmọ yẹn scroll phone, ní ìmọ̀ nǹkan tó ń wà ó. Ló bá pè mí bá mọ́ mi pé ó dà kó wo payment transaction. Mo ní láti parọ́ fún pé ọmọ nǹkan báńkì oríṣiríṣi ló ń ṣe of which tẹ́ bá wo episode mi kan rí tí mo ní mo gbé expenses kan lóṣù kan tí mo pé kò máa sí nǹkan kan náà àkáǹtì mọ́. Oṣù yẹn ló observe pé kò sí allowance because wọ́n máa ń kọ́ síbẹ̀ allowance. Mo wá rẹ́rìn máa ní báńkì ni ò san ni kò fún mi ní alert pé but mo receive alert yẹn. Mo wá wò pé kí ló lè fà tọ́mọ yẹn wá ìdí nǹkan báyìí. What is your conjunction? What you know, I just want to know. Maybe that is giving you regular allowance. When there was your own business with that. Well, you know, I just want to know. More people just want to know. Oh my God, my throat. It's a book of Emo. You understand? Won't be the other. Me, my God, my nose. You know? So you'll be stop complaining. Learn how to cover your man. Irrespective of nǹkan tó lè ṣẹlẹ̀. Ẹ olórí burúkú bàbá yín, olòṣì bàbá yín, aláìbàjẹ́ bàbá yín. Ẹ jọ̀ọ́, mọ́mì, ẹ yé sí bẹ́ẹ̀ mọ̀ kò dáa. Ẹ lè má mọ̀ pé kò dáa, bọ̀ mo sọ fún yín pé kò dáa. Ẹ jọ̀ọ́. Stop calling your husband stupid names. Most especially lójú àwọn ọmọ yín kò dáa.
sincerely kò dáa lábẹ́ bó ti wù kó rí ìgò ẹ̀dùn yìí ẹ smile ẹ kúrò sharp time tó bá kọ́ ìyá tí ẹ mọ̀ ṣe máa ń sọ ẹjọ́ fà kó tó ra yín but ẹ má pariwo gbọ́tà rẹ̀ fẹ́ fàtà ní pariwo ó túmọ̀ sí pé ká má fà rárá so please I'm begging you kókó ọ̀rọ̀ mi lénìí ni wípé àwọn obìnrin pàápàá wa parents òbí ni olùkọ́ àkọ́kọ́ fún àwọn ọmọ wa lábẹ́ bó ti wù kó rí ẹ jẹ́ ká jẹ́ àwòkọ́ṣe gidi fún wọn wọ́n ti rí kẹ́jẹ́ ká kó àwọn ọmọ wa bí wọ́n ṣe máa kí wa láràárọ̀ tó bá ti yẹ mú léètì láti lé kò ní difficult mọ́ láti kíyàn tó bá rí níta náà mo lọ sí bank kan mo débẹ̀ mo ní good morning ó gbọ́ kò dáhùn good morning lẹ́lẹ́kejì kò tún dáhùn mo ní good morning please where can I pick a form of kíníkan kò tún dáhùn bẹ́ẹ̀ ló kọjú mọ́ system tó ń tẹ system mo pé wà mo dákẹ́ mo tún rí ẹnì kejì náà ọkùnrin obìnrin mo kọ́kọ́ bá sọ̀rọ̀ yẹn ti wọ́n wájú mi gangan báyìí good morning sir ẹ jọ̀ọ́ mo nídìí kíníkan ìyẹn náà tún dáhùn bí mo ṣe flare up nípa kí ló ṣẹlẹ̀ mo wà ń bí ẹni àkọ́kọ́ dé yẹn èkejì ò dáhùn mo bẹ́ẹ̀ dàrú ká ẹ má bínú òun òpólẹ́ ògbọ́ ó wà wájú mi mọ́ kí ẹ pẹ́ káàrọ̀ kí ni mo fẹ́ ṣe bára sílẹ̀ dẹ̀ máa dáhùn after all èmi ní looks max mo tún sọ̀rọ̀ a ní mo wọ̀ báyìí pé wọ́n ní má bínú so èèyàn tó bá ti lo nose mask tó bá ti sọ̀rọ̀ o lè dá lóhùn kó tó dé máa pé mo wọlé sínú bank mo kí ẹ káàárọ̀ nǹkan yóò tó bá ṣe boss ẹ káàárọ̀ ṣiṣẹ́ máa lọ fetí máa gbọ́ nǹkan tó kù ló bá dìde síbi kò dà mọ́ orú iṣẹ́ tí mò ń ṣe ni o bí mo ṣe flare pẹ̀lú ènìyàn n bá pé ó rà pé ẹni tó nẹ̀sì manager nǹkan báyìí ló ṣẹlẹ̀ bó ṣe tẹ́ pẹ́rẹ́rẹ́ máa dáhùn ó ní I only pity you don't lose your job mo á ní kí ẹ̀ hold on kó má jẹ́ kéèsì mi ló máa jẹ́ kó yẹn nínú ó ní gbogbo customer ló máa ń complain ẹ̀ which means wípé charity begins from home ẹ lọ wò nílé wọn kò ń kí yẹ dèpòdépò tí ó kí bàbá ẹ̀ ṣe tí ó kí ẹ̀ tí ó kí bàbá ẹ̀ ló fẹ́ kí ẹ̀gbọ́n ẹ̀ so ẹ jọ torí Ọlọ́run láti wákàtí ìtẹ́bá tí wo fídíò yìí mo bẹ̀ yín ẹ sọ fún àwọn ọmọ yín pé when you wake up in the morning you greet your mother you greet your father greet your siblings tó bá jẹ́ ẹ̀gbọ́n ẹni lọ kí kó tó kí ẹ tó bá jẹ́ àbúrò ẹni wọn náà pé kí ẹ fi ìfẹ́ lò láàrin ilé mo ṣe máa sọ̀rọ̀ tó pọ̀ nípa ọ̀rọ̀ ìfẹ́ yìí gan torí pé mo discover pé majority ilé ni ò sífẹ̀ẹ́ nú ẹ̀ mọ́ ọkọ mi ti ṣẹ́ mi mo ti láti sọ́kàn ìyàwó mi ṣẹ́ mi ní foríjì ọmọ mi sọ̀rọ̀ mi fọ́kọ mi ọmọ mi sọ̀rọ̀ mi fún ìyàwó mi ọmọ yẹn àjẹgbà tó bá lọ school mi ní fún school alala once ẹ ní ìdí ẹ that's the truth ẹ ní ìdí ẹ fìfẹ́ lò ohunkóhun tẹ́ bá fẹ́ ṣe ẹ fìfẹ́ ṣe torí pé ìfẹ́ làkọjá òfin ìfẹ́ làkọjá òfin lábẹ́ bó ti wù kó rí nípò yòówù tá a bá wà ẹ jẹ́ kí ìfẹ́ máa jọba lórí ọkàn ìyá wa ẹ ká nífẹ̀ẹ́ ẹnìkejì bá ṣe nífẹ̀ẹ́ ara wa ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa pẹ̀lú ìfẹ́ ẹnìkan sọ̀rọ̀ nípa átíkù kan ó ní African parents ló pè no ó ní Yorùbá parents ó ní they cannot correct child without abusing them mú fọ́nà fún mi jọ ọdẹ òponu mo rántí pé mi náà máa ṣe ń gbà kan bọ́ mi ṣe mọ́ ọmọ mi tó bá wọ fídíò mọ̀ pé ó máa comment pé ògbólógbò ni yín ògbólógbò ni mi ò ní bọ́ ọmọ mi sọ̀rọ̀ kí n má gba orí ẹ̀ pọ́t ní iṣẹ́ pé fún wọn kò jẹ́ ọ̀dẹ òpònú kankan mẹ́ẹ̀ polítà mọ́ àti sọ́kọ́ àpò ọ̀dẹ òpònú náà èpè ni ṣọmọ tó fẹ́ ponú tó ponú tí ó lè dá nǹkan rẹ̀ ṣe ni ṣọmọ tó yọ̀dẹ̀ tí ó lè fit in health-wise ni so please ẹ mẹ́ẹ̀ká máa bọ́ ọmọ wa in the process pé a fẹ́ correct wọn tó pé tá a bá ń ṣe bẹ́ẹ̀ àwọn náà máa lè ṣe níbi yòówù tí wọ́n bá wà ní. mo bẹ̀ yín lórúkọ Olúwa gbogbo ara máa jèrè ọmọ òun ẹ ká fìfẹ́ lò ẹ ká kọ́ ọmọ àwọn ṣe ń kíyàn ká rẹ̀ kọ́ bí wọ́n ṣe ń ní sùúrù
gbogbo nǹkan tá à ń kọ́ wọn ẹ jẹ́ ká wà fúnra wa náà ká máa ṣe torí tá a bá ṣe tá a bá ń kọ́ wọn wọn ò lè gbọ́ rárá. ọ̀nà tó lè fi jẹ́ ìkọ́gbọ́n ni pé tó bá tiẹ̀ fẹ́ gbọ́ngàn ìwà tí wọ́n máa influence wọn lọ́sẹ̀ máa sọ pé peer groups it has a long way to go in our kids life. orú ọ̀rẹ́ wo lọmọ wa ń bá rìn tí bàbá tiẹ̀ ń kọ́ wọn dáadáa nínú ilé tá a fẹ́ kọ́ wà òkè àbí ẹ tún ṣàkíyèsí o orú ọ̀rẹ́ tọmọ wa ń bá rìn o. fún àpẹẹrẹ nǹkan kan ṣẹlẹ̀ nílùú kan ó forúkọ bò lóyìn láṣìírí ó ní ọmọ kékeré léńjẹ ọmọ ọdún mẹ́rìndínlógún 16 years ni kò ní parental care ó sì jáde síta ó wá influence ọmọ ogún ọdún kan pé kọ́ ló máa já ṣọ́ọ̀bù wọ́n wá lọ obìnrin làwọn méjèèjì o ìyẹn kẹrẹ ọmọ Èkó ló ti dé kí ṣáà má fọ̀rọ̀ gùn ìyáálé onílé fúnra rẹ̀ tó rẹ́ǹtì lé lọ́wọ́ ẹ̀ akọ̀dé á ní màmá ẹ bá mi gbẹ́rù ìsọ́dọ̀ yín ẹ jọ̀ mò ń bọ̀ ìyọnú ìyá ọmọ nǹkan kan a ò kó ṣe bí tẹ́nàntì òun ni ìyẹn gba kiri lọ́wọ́ wọn ó gbélẹ̀ ó bá dijọ́ kan ọmọ 16 years yẹn bí wọ́n ṣe mú un nìyẹn bàtọ́ ṣáàdé bí sí iléeṣẹ́ ọlọ́pàá ìwà táwọn ẹlẹ́jọ́ ń ṣe ló bá ka ọmọ 20 years obìnrin yẹn ẹ̀yìn obìnrin báwo ló ṣe jẹ́ ẹrù tẹ́ bá kó níbo lẹ́ máa ń kó sí ẹ bá lọ́dọ̀ yẹn láńlọ́dọ̀ àwọn yẹn láńlọ́dọ̀ rẹ̀ mọ́wọ́ kó mẹ́sẹ̀ kódà orú ẹrù bẹ́ẹ̀ bíi 4 wọ́n ti gbé sẹ́kàtẹ̀ kò túwò àti iléeṣẹ́ ọlọ́pàá máa mú iléeṣẹ́ ọlọ́pàá níyà yẹn ló rán wọn of which provision ìyá ń ta wọ́n ṣe fídíò ẹ̀ wípé báwọn ṣe sọ ló wà ń bẹ̀ léyìí tó túbọ̀ sí wípé ìyá yìí òun rọ ọmọ tí wọ́n jẹ́ bàtà máa wádìí bọ̀ àrí pé ọmọ 16 years péré ló influence ọmọ 20 years ṣe pé that's too bad. ẹ jẹ́ ká kó àwọn ọmọ wa pé irrespective nǹkan tó lè ṣẹlẹ̀ kí wọ́n jọ kó má kẹ́gbẹ́kẹ́gbẹ́ ká kọ́ wọn láti inú ilé wa nǹkan bí wọn pé ọmọ mi ò lè ṣe bẹ́ẹ̀ ẹ jọ ẹ má máa sọ bẹ́ẹ̀ ó máa ṣe kò ní ṣe ẹ fà létí méjèèjì báyìí kó lè gbọ́ nǹkan tí ẹ bá ń bá sọ. mi ì ní láǹfààní láti sọ jù báyìí lọ lónìí most especially torí voice mi tí kò clear but ẹ̀yin dáàdi wa mo ń bọ̀ wá báyìí lẹ́písòdù mi ọ̀rọ̀ ẹ fẹ́ kàn yín ẹ tọ́jú àwọn ọmọ mi wá o ẹ rántí wípé omi lẹ máa tẹ kẹtọ tẹ yanrìn ẹyẹ kó tó jẹ́ pé tíjà bá ti ṣẹlẹ̀ láàrin àti ìyàwó yín ọmọ nìkan lẹ máa mójútó kó tó wà láàrin ìyàwó yín ò dẹ̀ kàn yín mọ́ mi ní kẹ́ ẹ má ṣe ẹ̀tara mọ́ ṣùgbọ́n ẹ rántí pé omi lẹ máa tẹ kẹtọ tẹ yanrìn tí obìnrin yìí tí ó bá wó ìṣe lánàá kò ní bímọ fún yín ṣe lè dá bímọ ni ẹ lè dá bímọ náà so kí wàá ní ìbèrè tẹ́ ń ṣe ẹ jẹ́ má bínú àwọn ọkùnrin kan ti ń lanu lẹ́yìn kámẹ́rà ń bí òótọ́ ni ẹ̀yin ọkùnrin kan wà tẹ́ pé wèrè nìyí let's call a spade bí àṣà mi ṣùgbọ́n mi fẹ́ sọ̀rọ̀ lẹ́nìí bí a tó rí pé ọlọ́run ti rí pé ohun mi yìí ni kò ṣe jẹ́ kí rí tọ́pìkì ẹ̀ mu bó ṣe fàwé ẹjẹ́ àtọ́jú àwọn ọmọ wa ẹjẹ́ àṣẹ nǹkan tó tọ́ nígbà tó yẹ gbogbo ẹ̀ tẹ́ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp pátápátá èmi náà appreciate ẹ ṣé rí ṣe wọ̀ ní dúró àjọ máa láṣẹ pẹ́ ẹ ṣé oore kan fún mi ẹjọ́ tí bá ti wo fídíò mi ẹ bá mi share ẹ bá mi like ẹ bá mi comment ẹ subscribe sí channel mi tẹ́ bá subscribe ó máa wú mi lórí tẹ́ bá subscribe ó máa jẹ́ kó rí mi wú a ní láti tẹ̀síwájú pé at least I'm doing fine owó ìtẹ́lẹ̀ tí bá mi sọ lórí WhatsApp tí mi ti dáhùn ẹ wò ẹ má bínú pẹ̀sẹ̀pẹ̀sẹ̀ máa dá yín lóhùn mo rí bóyá máa ṣe orí kan fún mi tẹ́ bá ti bá mi sọ lórí WhatsApp ẹ kàn sọ wípé hello your followers on YouTube your followers on Facebook your followers on Instagram ẹ kàn sọ ibi tí ẹ ti rí post mi ẹ jọ sórí àmàlẹ́ àdín dáadáa sí àwọn kìíní mi tí mi bá ti àdín wọ́n máa fún yín ní àwẹ̀ message but tí bá ti save orúkọ yín automatically kò ní ìdí àwẹ̀ message mo kí gbogbo amúrúpẹ́ pọ̀ lọ́wọ́ yín o lágbára Ọlọ́run bá àjọṣepọ̀ wọ̀ ní bàjẹ́ ẹni tó máa bàjẹ́ ò ní wà rìn wá lágbára Ọlọ́run ní tí yorùkọ padà
riziki olúwa tó sì lò fi sọ mí àti ara màlífà gbọ́mọ̀ bí wọ́n ní mú jẹ́ títí gbàmí tàbí fún máa pàdé ẹ̀dẹ̀ bá mi sọ̀rọ̀ àbí ọ̀gá o 08069163163 0069163163 ẹ má bínú alága àdúrà alága àjókòó gbogbo ẹ̀ náà ló fa ọlá yín là ń jẹ ẹ̀yin náà lẹ́ ń gbéṣẹ́ wá oyo ẹjọ́ ẹ bá mi mánéjì ọdíò mi ilé ni my video ẹ bá mi mánéjì fídíò ilé ní ẹjọ́ agbára ọlọ́ọ̀bà àjọ láṣepẹ́ sígbà mi tàbí máa fi pàdé mo nígbà púpọ̀ nífẹ̀ẹ́ mi èmi náà nífẹ̀ẹ́ yìí tọkàntọkàn ire lójú owó rí ire báyìí lójú wa máa rí kẹ́ ẹ wà.